Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù aláya púpọ̀ apá kẹta. Mo lérò pé púpọ̀ lára yín ti wo apá kìíní àti apá kejì fíìmù yìí. Àwọn èèyàn púpọ̀ wọn kò mọ̀ wípé apá kẹta fíìmù aláya púpọ̀ ó ti wà lọ́nà báyìí. Púpọ̀ lára àwọn èèyàn ò mọ̀ pé apá kẹta fíìmù yìí ó sì máa wà, ṣùgbọ́n à ń fi ìgbà àti àkókò yìí sọ fún yín wípé apá kẹta fíìmù aláya púpọ̀ ó ti wà lọ́nà tó ń tà wàràwàrà. Lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù aláya púpọ̀ apá kẹta. Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kẹta fíìmù yìí? Kan tí ẹ bá lérò pé ó máa padà ṣẹlẹ̀, ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà.